Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV gist tèmi. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ wọ́n ní àwọn elders àti Odua elders wọ́n ní wọ́n fọ̀ sí sister kábíyèsí wípé kí wọ́n wá swear nípa oúnjẹ èyí tí wọ́n lọ gbà lọ́wọ́ Queen Naomi wípé tó bá jẹ́ pé wọ́n wà innocent lórí ẹ̀. Ẹ̀yin èèyàn lé wọ́n ní bákan náà dẹ̀ ni Dr. Elizabeth náà wọ́n ní kán swear lórí oúnjẹ yìí. Bí a ṣe gbọ́ wọ́n ní àwọn nǹkan kan tí ń ṣẹlẹ̀ sí kábíyèsí lọ́wọ́lọ́wọ́ báyìí ìpè torí wọ́n wọ̀nù wọn wípé wọn ò gbọdọ̀ jẹ oúnjẹ kankan láti ẹnu olórí kankan yàtọ̀ sí Queen Naomi. Wọ́n ní nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí sí kábíyèsí wọ́n ní wọ́n fi hàn àti ó fi hàn wípé nǹkan kan ń ṣẹlẹ̀ sí kábíyèsí lọ́wọ́lọ́wọ́ báyìí pé wọ́n ti jẹ oúnjẹ tí ò yẹ kán jẹ. Bí a ṣe gbọ́ allegedly nìyẹn o. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ wọ inú gist tèmi. Wọ́n ní Dr. Elizabeth wọ́n ní ìgbà tí wọ́n gbọ́rọ̀ yìí wọ́n ní immediately ní Dr. Elizabeth swear o. Wọ́n ní wọ́n dẹ̀ pé sister kábíyèsí pé àwọn náà gbọ́dọ̀ wá swear lórí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé recently la mú gist kan wá fún yín pé wọ́n ní kí kábíyèsí má jẹ oúnjẹ olórí kọ̀ọ̀kan àti kúùkù kọ̀ọ̀kan yàtọ̀ sí ọ̀dọ̀ Queen Naomi. Ìgbà yẹn ni kábíyèsí fi sọ fún Queen Naomi pé kí wọ́n wá sí inú palace pé torí àwọn ò mọ bí wọ́n ṣe fẹ́ máa ṣe oúnjẹ fún àwọn. Wọ́n ní Queen Naomi fi move lọ sí Àkúrẹ́ láti Royal Mansion ní Lẹ́kí pé àwọn á máa ṣe oúnjẹ ní Àkúrẹ́ kó máa wá bí wọ́n ṣe wá máa gbé ní ọ̀dọ̀ àwọn. Ṣùgbọ́n a sọ fún yín pé lójú àlá Queen Naomi rí vision tí wọ́n ní ìyá àgbà òun wọ̀n Queen Naomi pé ẹnikẹ́ni tó bá fẹ́ wá gba oúnjẹ kó mú ọ̀pá àṣẹ èyí tí wọ́n fi sọ kábíyèsí di kábíyèsí kan mú dání. Wípé tí ọ̀pá àṣẹ yìí tó bá gbóná tán bá fọwọ́ kàn ó ní wọ́n á fi mọ̀ pé ọ̀pá àṣẹ gidi ni látọ̀dọ̀ kábíyèsí. Ẹ̀yin èèyàn lé wọ́n ní ìgbà tí kábíyèsí gbọ́ ọ̀rọ̀ yìí wọ́n ní wọ́n sáré lọ bá Queen Naomi ní Àkúrẹ́ torí wọ́n mọ̀ pé àlá Queen Naomi máa ń ṣe. Ṣùgbọ́n ní ìṣe bí a ṣe gbọ́ wọ́n ní ó dàbí ẹni pé kábíyèsí wọ́n ti jẹ oúnjẹ tí ò yẹ kán jẹ allegedly bí a ṣe gbọ́ nìyẹn. Ẹ̀yin èèyàn lé mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV. Ẹ jẹ́ kí àjọ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lénìí. Mashola Gist TV àtúndé Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé a kí ọmọdé a kí àgbà ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o àtúndé àgbétútù dé àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist Mashola àtúndé o àtúndé Mashola Gist TV àtúndé. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Àwọn ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé tí ẹ bá ti subscribe kí lẹ̀ ń dúró ṣe subscribe nítorí wípé ọ̀fẹ́ ló bá dé. A dúpẹ́ lórí gbogbo àwọn tó ti subscribe àti àwọn tí wọ́n ti subscribe. Ẹ kàn sí wa ní Mashola Gist TV tí ẹ bá ní any advert @gmail.com masholagisttv@gmail.com. Ọlọ́run á ran gbogbo wa lọ́wọ́ àmín. Bí a ṣe ń sọ lọ ẹ̀yin èèyàn mi wọ́n ní àwọn elders Odùduwà elders wọ́n ní kí Dr. Lizzie àti sister kábíyèsí kan wá swear nípa oúnjẹ tí wọ́n lọ gbà ní ọwọ́ Queen Naomi. Wọ́n nítorí pé wọ́n rí i pé nǹkan kan ń ṣẹlẹ̀ sí kábíyèsí tó tún jọ wọ́n lójú tó tún jẹ́ kàyéfì. Ṣé ẹ mọ̀ pé bí a ṣe sọ fún yín wọ́n ní wọ́n ti wọ́n kábíyèsí pé wọ́n gbọ́dọ̀ jẹ oúnjẹ níta. Wípé Queen Naomi nìkan máa dáná fún wọn nìkan máa sọ oúnjẹ fún wọn for now. Wọ́n ní àwọn olórí gan ò gbé palace mọ́ wọ́n ti move lọ sí olórí quarters. Ṣùgbọ́n oúnjẹ tí Queen Naomi sè wọ́n ní Dr. Elizabeth àti ẹ̀gbọ́n kábíyèsí ló lọ gbé. Wọ́n ní wọ́n dẹ̀ ti ní kí Dr. Lizzie swear lórí oúnjẹ yìí wọ́n ní wọ́n dẹ̀ ti swear. Ṣùgbọ́n àmọ́ ìgbà tí ẹ̀gbọ́n kábíyèsí máa swear lórí ọ̀rọ̀ oúnjẹ yìí.
wọ́n ní Queen Naomi gan sọ wípé Dr. Lizzy ò mọ nǹkan kan nípa ẹ̀ torí wọ́n ní wọ́n rí nǹkan kan, wọ́n ní wọ́n ṣe findings ẹ̀mẹ̀ pé wọ́n máa ń dafá wípé nǹkan kan ń ṣẹlẹ̀ sí kábíyèsí through oúnjẹ tí wọ́n ń jẹ. Wọ́n ní so ní ìsìn wọ́n ní sísítà kábíyèsí ni wọ́n ní wọ́n mú dání ní ìsìn wípé wọ́n gbọ́dọ̀ wá búra lórí ọ̀rọ̀ oúnjẹ yìí torí pé wọ́n rí nǹkan kan ipò ṣẹlẹ̀ sí ẹ̀yin èèyàn bí a ṣe gbọ́ allegedly nìyẹn ni wọ́n gbọ́dọ̀ wá búra wípé àwọn ò mọ nǹkan kan tó ṣẹlẹ̀ sí oúnjẹ kábíyèsí. Gbọ́ wọn ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí kábíyèsí ní ìsìn wọn ní lórí oúnjẹ tí wọ́n jẹ ni. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé Ọlọ́run ló yọ Queen Naomi nítorí wípé wọ́n ti rí lójú àlá wípé wọ́n fẹ́ ṣe àkóbá fún wọn ẹ̀yin èèyàn lé. Ẹ rántí àlá tí wọ́n ní wọ́n lá àti sọ wípé kábíyèsí sáré lọ nítorí pé wọ́n ní àwọn rí ìyá àgbà tó sọ ọ̀rọ̀ yìí fún àwọn lójú àlá wípé ẹnikẹ́ni tó bá fẹ́ wá gbóúnjẹ kí wọ́n fi ọ̀pá àṣẹ tí wọ́n fi yan kábíyèsí ní kábíyèsí kan mú dání kó tó dé pé wọ́n gbé oúnjẹ fún ẹnikẹ́ni. Ẹ̀yin èèyàn lé àfi kí Ọlọ́run kó wà pẹ̀lú Queen Naomi o, àfi kí Ọlọ́run kó máa ṣe alátìlẹ́yìn wọn. Èmi mọ̀ yìí pé ní agbára Ọlọ́run kò ní sí ewu nítorí pé Ọlọ́run mọ̀ yìí pé Queen Naomi wọ́n ro ibi sí ẹnikẹ́ni, ọkàn wọn dẹ̀ mọ́ sí gbogbo ènìyàn. Nítorí ìdí èyí inú kan yìí ó máa gbé wọn lékè ni. Bí a ṣe gbọ́ wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n jẹ oúnjẹ tí ò yẹ kán jẹ, wọ́n ní wọ́n dẹ̀ ti rí. Ẹ mọ̀ pé lójoojúmọ́ ni wọ́n ń dafá, lójoojúmọ́ ni wọ́n ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ sí ìgbésí ayé kábíyèsí. So wọ́n ní right now o, wọ́n ní sísítà kábíyèsí ní láti wá búra wípé àwọn ò mọ nǹkan kan nípa oúnjẹ tí kábíyèsí jẹ àti nípa nǹkan tó ń ṣẹlẹ̀ sí kábíyèsí lọ́wọ́lọ́wọ́. Ẹ̀yin èèyàn lé èyí tá a gbọ́ lẹ́ni ta ní ká mú wá fún yín nìyẹn. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o, mo dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo support yín lórí channel mi. Ọlọ́run Elédùmarè á bá mi wà pẹ̀lú gbogbo ilé àti ọ̀nà yín ò ní dojúrú o. Ní agbára Ọlọ́run ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún yín, ọ̀sẹ̀ àlàáfíà, ọ̀sẹ̀ ìdùnnú. Ẹ ní fi ọwọ́ gbọ́mọ sí. Òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.